ní ìpalẹ̀mọ́ fún yíyan Àwùjalẹ̀ tuntun tí Akilẹ̀ Ìjẹ̀bú tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ìdílé ọba Afùṣẹ̀gbó àti wá ìtẹ́nilọ́rùn fún ọba tí yóò jẹ́ ìtẹ́wọ́gbà. Olórí ẹbí ìdílé ọba náà Ọ̀túnba Abdulateef Owóyẹmí ló ṣàlàyé yìí nígbà tí ó ń bá àwọn ọmọ ìdílé ọba Afùṣẹ̀gbó sọ̀rọ̀ níbi ètò kan tó wáyé ní ilé rẹ̀ ní ààfin Jàdẹ́rà Ìdọ̀wá Ìjẹ̀bú. Blessing Adéwùbá ń pèsè síbi ayẹyẹ náà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Ìdí ìpàdé pàtàkì náà ni láti sọ àbájáde àdúrà àjọṣe ẹ̀sìn àti ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ògùn nípa ìlànà tó ń lọ lọ́wọ́ níbi yíyan Àwùjalẹ̀ tuntun ti ilẹ̀ Ìjẹ̀bú. Nígbà tó ń bá àwọn ọmọ ọba ọkùnrin àti àwọn ọmọ ọba obìnrin ìdílé Afùṣẹ̀gbó sọ̀rọ̀, alága ìdílé ọba Afùṣẹ̀gbó Ọ̀túnba Lateef Owóyẹmí tọ́ka sí díẹ̀ lára àwọn ìlànà yíyan Àwùjalẹ̀ eléyìí tí ó wáyé ní ọjọ́ Ajé tí ó ń bọ̀. Ó dá lé pé àwa ọmọ ìdílé Afùṣẹ̀gbó ká ṣe ìdúpẹ́ fọ́lọ́run, ká ṣe ìtọ́ra látọ̀dọ̀ Ọlọ́run ní pé a gba àwọn ẹlẹ́sìn Islam ní ààyè kán gbàdúrà fún wa fún ọjọ́ mẹ́ta, kọ́dọ̀ sọ nǹkan tá a fi máa ṣe sàárà fún wa. A pè wọn pásítọ̀ méjì kán ṣe àdúrà àti ààwẹ̀ ọjọ́ mẹ́ta fún wa láti fi gbàdúrà fún Ọlọ́run fún wa kí gbogbo àsìkò lè yọjú sí rere. A lè pe wọn oníṣẹ̀ṣe méjì kán náà ṣiṣẹ́ ọjọ́ mẹ́ta fún wa, kán gbé ọ̀rọ̀ wa lé ìwọ̀n wò, wọ́n dẹ̀ fún wa nímọ̀ràn nǹkan tí Ifá sọ fún wọn, wọ́n dẹ̀ sọ gbogbo ẹ̀ fún wa, ìwádìí dùn pé nǹkan tá a ti ń gbọ́ láti 2013 la tún gbọ́ ní Ìjàrùn a week ago. Nǹkan tó dẹ̀ ní ká ṣe là ń ṣe eléyìí la fi ká ṣàṣegbà pé yàpéjọ ká ṣe oúnjẹ gbogbo ọmọ ìdílé, ká pé ọmọ ìdílé ṣàdúrà, ká gbàdúrà fún gbogbo ọmọ ìdílé, ká ṣàtọrọ àánú, ká ṣe oúnjẹ kí gbogbo àjọ jẹ ẹ̀dẹ̀ ṣàdúrà. Díẹ̀ lára àwọn olùdíje fún ìtẹ́ náà ṣàfihàn ìtẹ́lọ́rùn wọn pẹ̀lú ìlànà Ọ̀túnba Owóyẹmí àti gbogbo ìlànà yíyan Àwùjalẹ̀ tuntun náà. Ifo láàrin ọmọ bàbá kan náà àbí kan gbogbo tó máa jẹ́ ń bẹ̀. Àgbàdé wà ọmọdé wà Ifo gbogbo bàbá àtọmọ lẹ́yìn tí wọ́n kọ́ kú láwọn méjì ọmọ lè kú kí ọmọdé wà láyé ọmọ ìjọba ìlú máa kọ́kọ́ kú lọ́mọdé náà sí. Wọ́n tún wá bẹ̀rẹ̀ pé ẹni tó wà ìjọba Ọlọ́run ló mọ̀. Wọ́n sì ṣe ìlérí láti fara mọ́ àti láti ṣe àtìlẹ́yìn fún ẹnikẹ́ni tí wọ́n bá yàn gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ tuntun. Wọ́n sì tún ṣe ìlérí pé wọn yóò ṣiṣẹ́ pọ̀ fún ìfẹ́, àlàáfíà, ìṣọ̀kan àti ìdàgbàsókè ilẹ̀ Ìjẹ̀bú. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Blessing Adéwùyí ló ṣàtúpalẹ̀ ìròyìn.